Báyọ̀ pẹ̀tù. Wọ́n ní tí a mọ̀ ìtàn. Òun underrate mi o. Èmi náà sọ pé owó pọ̀ lọ́wọ́ mi. Mi ò rẹ́ni tó máa bá mi náà. POS rẹ̀ 600 lórí 1000 owó wà. Bẹ́ẹ̀ni gba 1.5 ó wà. Kazana mazunti rí kàyàmà. Sìndábí alìbádúrójí Gbogbo kíbi tó bá wà lónìí, òkú méjì ò bọ̀ lọ́nlé. Bí o bá wọ̀ ọkọ̀ kò bá mọ̀ orílẹ̀ gbó. Ẹ̀yin náà bá san lọ tá bá ti pọ́wó tán. Ìsàkàrà kì ní ìyọ̀bà gẹ́ẹ̀sì o. Àyíbẹ̀rẹ̀ sílẹ̀ méjì lónìí ẹni láti ọmọ ọjọ́ náà ti di tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ láì ọmọ Jésù. Wáyà orí mi kara wọn. Láì gbé transformer ọwọ́. Ètò gbé dájú gbogbo transformer lọ. Àwọn èèyàn náà mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n á mọ̀ múná lọ́wọ́ mi. Má gbìyànjú, kú sílẹ̀ is better than kú títì. Ibi ẹlámìdẹ̀ndé 8 million làwọn ní náà múlá tẹ́ torí rẹ̀ wá ń bí tẹ́fì bùgá wọn lágbolé yín iṣu ti wà lórí múlá o. Ìwọ bó ṣe wà ní èmi dúró bí wọ́n gbàgbọ́ ní ibo ni àwọn tọ́gbọ́n wọn lọ́wọ́ mi wà. Látìgbà tí mo ti ń wo ìpàkọ́ yín tí mo ti rí pé tálíkà ló mọ̀ ní irun ọgbọ́ ṣìrìn. Tí wọ́n bá ti fọ́ padà ẹ̀dá tún ètí yẹn gbá sọ ọmọ tó sọ lọ́mọ bí fọwọ́ rà kíbla. Hello bro, I wanna be on the safer side. I know what I'm talking about, bro. I know what I'm saying, bro. Ṣé bro sis ni mí. Àwọn adé lẹ́gà. Àjèjì òwúrò fúnra rẹ̀ láyé bẹ́ẹ̀. Èmi ò lásán lórí. Ẹ̀bẹ̀ yìí ni tó bá ní kọ́ ní ọ̀la sọ bẹ́ẹ̀. Èló? 1000 ni. 400 ní lórí 1000.